alájà Fatima ẹ kú oríire o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. alájà mú jójó jàre mú jójó nítorí pọ́dún bá ọ láyé mú jójó nítorí òní sójú ẹ̀mí rẹ̀ mú jójó bó o bá lè jó yàgò lọ́nà fún mi ò mú jójó. ó yá nírẹ̀sà gbogbo mọ́tẹ́ nírẹ̀sà nílé àwọn bẹ́lẹ̀ kò pọ̀n nírẹ̀sà gbogbo mọ́tẹ́ nírẹ̀sà nílé bí ẹ̀mí ò nírẹ̀sà gbogbo mọ́tẹ́ nírẹ̀sà nílé. àkókò kókó lòun agogo ń dúró àgò fónílé yóò mọ kágò kí n tó wọlé. ajá Fatima bí ẹ̀mí ti sọjọ́ òbí ní oríire àfiré lọ́jọ́ gbogbo. ojúmọ́ òní tó mọ́ ọ lé lọ́dún kan àṣẹ ìsàmọ́dún ọdún owó ọdún ọ̀la ìgbà ọdún kan la máa jẹ fún wọn. wọ́n ní pẹ́pẹ́pẹ́ lówó sẹ́ nílé àrò àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà kárí ayé. alájà Fatima rí dùnú rẹ̀ onídìbàjẹ́ bó o bá ṣe pẹ́ láyé tó ní mọ̀ nira. àwọn kárí òkú ọdún òkú yèdún àṣẹ ìsàmọ́dún ìgbà ọdún kan ìgbà mẹ́rìndínlógún ọjọ́ kan la jẹ́. mo ló wá dìlé àwọn bàbá tó bí bàbá rẹ̀ lọ́mọ. ẹ̀yìn lọ́mọ bọ́lá ń tà bọ́lá dojú dé a máa sùn wọn. àkànyìn sí ọ̀la kì í rọ̀ nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ epo nìyí nílé òdì ti ṣẹlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. mo lẹ́yìn lọ́mọ epo ìrẹsà òdì ní ṣẹlẹ̀ àwọn bàbá rẹ̀ bẹ́lẹ̀ pò pọ́n o. bari ọ̀la ọmọ bá dún igbó ẹ̀kọ́ rọ̀. mo ní sẹ́ni sẹ́pọ̀ wo ní sẹ́ni sẹ́pọ̀ níbi ìrẹsà nínú bari ọ̀la bọ́lé òbúpo níyàmọ̀dé lára nílé òdì mọ̀dé rẹ̀sà. iná bàbá yín sùn wọn máa kọ iná bàbá yín sùn wọn máa bo wọn ò mọ yàyà nílé alágbẹ̀dẹ àtọ́dá ojúmọ́ tó mọ́ iná di ìkọrọ yín nílé òdìmọ̀dé rẹ̀ sà. àjòjì òdì ẹkùn lóye nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ̀jọba dúdú tán ẹ̀tún lé pàkúpà ákiri nílé àjòjì òdì ara rẹ̀ sọ máa bẹ́lẹ̀ kó pọ́n èjì rẹ̀ láàbí ní ìrẹsà apá amútáyé àfijọba ní ìrẹsà apá amúkàyìndé àfijọba ní ìrẹsà apá nílé àjòjì òdì ara rẹ̀ sọ máa bẹ́lẹ̀ kó pọ́n ìrẹsà dúdú lẹ́gbọ́n pupa làbúrò ojú ló fi dúdú tó fi rẹ̀ mọ́ fún pupa nílé bàbá tó bí yín lọ́mọ. ọmọ ewúrẹ́ ló kú láàmú ewúrẹ́ àfijẹyàn o ọmọ àgùntàn ló kú tá a máa gùntàn tá a fìjẹ kà. mo lọ́mọ ẹ̀sìn tó kú tá a gbẹrù rẹ̀ gẹ́gẹ́ ó wá díwájú ọba nílé bàbá tó bí yín lọ́mọ nílé òdìmọ̀dé rẹ̀ sà. wọ́n wá sọ pé ṣé kíni gbẹ̀ni ní àbírù ẹ̀sìn ìkíni gbẹ̀ni ìrù ẹ̀sìn ló sà nílé òdìmọ̀dé rẹ̀ sà. ajá Fatima bí ẹ̀mí asùnkẹ́ ó wá dílé àwọn bàbá tó bí yín lọ́mọ ó wá dílé sọ̀hún o. ajagun gbadé ọkùnrin mo mọ̀ ọlọ́kùnrin ogun ògbó láti jẹ́ kàkà tó fẹ́ kọ̀yàn gan lé nílé bàbá tó bí yín lọ́mọ. mo lẹ́yìn lọ́mọ mo láyàn kú o ó máa jí gángan pẹ̀lú ẹ̀jọ́ arábàrú níyàn ọmọ òjòlú jápẹ́ èrò bàrú ní bàbá tó bí yín lọ́mọ. bàbá bàrúkú ìbàrú lòun ò mẹ́kún sùn ìyá bàrúkú ìbàrú lòun ò lè gbàwẹ̀ mẹ́bí kòkó gbẹ̀gìrì ló kọ́kọ́ fọ́ ní ìbàrú ilé ṣebí ni wọ́n sunkún ni wọ́n dákẹ́ òkun mọ́. àjàsùn ká mọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó dá ọ sí tó ní ó mọ̀ ń bẹ láyé nílẹ̀ ayé ó wá dẹ́ni tí wọ́n ń gbélé wọ àrídùnnú rò nídìí bàjẹ́. mẹ́bí ọ̀làlẹ́ káàtìbù kọ́lá àjítẹ̀rù lọ́rọ́ mi wá wọ́n ní wá máa pè ọbí ológun ẹrú kí mọ̀ pé ọbí ọlọ́gbọ́n ìwọ̀ ọ̀fà àṣẹ ìsàmọ́dún ọdún rẹ̀ ó ló sọdún ọdún èyí pèrègún máa wọ̀ tutù wálé ayé àwọ̀ rẹ̀ àwọ̀ dùnú ni ó máa sàn lọ dẹ́dẹ́ rẹ̀ mọ̀mọ́ oníròǹgbẹ sọnù bí ó ṣe bí ọmọ àrídùnnú rẹ̀ òkúkú nídìí bàjẹ́ ó wá pẹ́ láyé o wọ́n ní iwájú lẹ múru sí iwájú lọ pẹ́ ibi tí ń re sí iwájú ló máa ń lọ nínú ọdún tuntun àjọ padà sẹ́yìn ibi kò níyàlé rẹ̀ bá tọ́ fo níyọ̀ dẹ̀dẹ̀ rẹ̀ wọ́n ní mọ̀ kí ẹ kó gbó láyé kó tọ́ láyé gbogbo Yorùbá ló lásà lókè òkun ní Nàìjíríà ní US ní Canada wọ́n ní mọ̀ kí ọkọ̀ pẹ́ láyé kan rìn kése ìgbà ọdún kan lájẹ́ ìgbà mẹ́rìndínlógún ọdún kan láti máa jẹ́ fún ọ èmi wá ṣetán mo rélé ìyá tóbi mi àgbèsè tá a gbérelé àlùkọ́sẹ̀ torí òkòsùn mo lẹ́mí aládùúkẹ́ ṣetán mo rélé ìyá tóbi mi lọ́mọ. alájà Fatima
bí ẹ̀mí